mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ẹ̀tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì àrólé bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ mú ìròyìn wá lájà balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà lókè òkun káàkiri orílẹ̀‐èdè àgbáláyé. mo máa ń sọ pé ojú tẹ̀ fún òwá ojú náà ò ní fọ́, etí tẹ̀ fún gbàwá ìtí náà kò ní di láṣẹ lọ́wọ́ elédùmarè ọba adániwáyé. bójúmọ́ ti tèmi ṣe má ìrì owó ìrì ọlá ìrì àìkú ti ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ ni ó fi ọ̀dẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa yóò fi ṣe ibùgbé láṣẹ lọ́wọ́ elédùmarè. ìròyìn fún ti àsìkò yìí ó náà láṣẹ bẹ́ẹ̀ tá a tún mú wá sójú móhùnmáwòrán àti tí ìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí. orúkọ oníròyìn yìí kò wá lè yí padà, àyànfẹ́ elédùmarè yìí náà ni. ẹ gbọ́ kókó tí ń bẹ nínú ìròyìn náà bá a ṣe ṣe lásìkò yìí. àjọsọ àti àdéhùn tó gbópọn ti wà láàrin ìjọba orílẹ̀-èdè nàìjíríà àti ti orílẹ̀-èdè India báyìí lórí ètò ààbò àti ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà. ààrẹ bọ́lá ahmed tinubu ti ṣe bẹ́ẹ̀ kí gómìnà ìpínlẹ̀ ondo tó jáwé olúborí nínú ètò ìdìbò kú oríire ìjáwé olúborí rẹ̀. ó ní ẹni tí èsì ìdìbò náà kò bá wá tẹ́ lọ́rùn kó gba ilé ẹjọ́ lọ. lórí èsì ìbò ìpínlẹ̀ ondo náà ni mo sì wà báyìí. pẹ̀kí ṣe pẹ̀kí ni o, olùràbọ̀ pàdé olùtàbò, ọjà di ìta gbangba lọ́rọ̀ ìbò ìpínlẹ̀ ondo. olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP ló sọ èyí di mímọ̀. kò dín ní bílíọ̀nù márùndínlógójì tí ẹgbẹ́ òṣèlú APC gbé jáde láti ràbò nínú ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ondo lọ́jọ́ àbámẹ́ta. èmi kọ́ ni mo sọ, olùdíje nínú ẹgbẹ́ òṣèlú PDP àti ADC náà fi ẹ̀sùn náà kan ẹgbẹ́ òṣèlú APC. ọwọ́ tí ń dùn àwọn agbésùnmọ̀mí ìpínlẹ̀ Zamfara báyìí pẹ̀lú bí ikọ̀ ọmọ ogun orí òfurufú ṣe fẹ̀yìn olórí àwọn agbésùnmọ̀mí náà tó fi méjì nínú wọn tó fẹ̀yìn wọn tì tó sì ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ àwọn agbésùnmọ̀mí ní ìpínlẹ̀ Zamfara. nípínlẹ̀ Kánò, bàbá ẹni 60 ọdún ni ó ṣe bẹ́ẹ̀ bọ́ sínú kànga àkọ̀tì kan báyìí tó sì ti bẹ̀ jáde láyé. ìròyìn ti Biafra. bí a kò bá dópin ìjọba orílẹ̀-èdè nàìjíríà lórílẹ̀ Biafra a kò lè ní ìsinmi, bẹ́ẹ̀ kò sí òmìnira kankan fún wa. Simon Ekpa ló fi fídíò náà léde. ǹjẹ́ jẹ́ ká máa ṣe àmúwá ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà bá a ṣe mú wá lọ́yẹ̀ ọ̀sọ́ka. àjọsọ àti àdéhùn tó gbópọn ti wà láàrin ìjọba orílẹ̀-èdè nàìjíríà àti orílẹ̀-èdè India báyìí lórí ètò ààbò àti ọrọ̀ ajé ilẹ̀ yìí. gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ ní ọjọ́ àbámẹ́ta tí ń ṣe ọjọ́ 19 inú oṣù kọkànlá tá ń lò yìí. ó náà ni ààrẹ bọ́lá ahmed tinubu ló ṣe bẹ́ẹ̀ gba àlejò ẹni tó jẹ́ alákòóso ìjọba ilẹ̀ India, ìyẹn prime minister Narendra Modi, tó gbà lálejò ní iléeṣẹ́ ààrẹ tó wà ní olúùlú ilẹ̀ yìí làbújá. lásìkò tí alákòóso ìjọba ilẹ̀ India náà tó dé, níṣe ni wọ́n ṣe àjọyọ̀ tí wọ́n sì ṣe ìkíni káàbọ̀ rẹ̀ tí wọ́n ṣe àpọ́nlé fún prime minister ọ̀hún kó tó di pé wọ́n á bọ́ sínú ọ̀rọ̀ alájọsọ àwọn méjèèjì nínú èyí tí wọ́n ti gùn lé àdéhùn lórí bí ìdàgbàsókè yóò sì bá ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà àti ètò ààbò ilẹ̀ wa pẹ̀lú ètò ìlera tó fi mọ́ ọ̀rọ̀ oúnjẹ lórílẹ̀-èdè nàìjíríà. ní ṣe ní Báyọ̀ Ọ̀nànúgà, ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn, ló fi ìròyìn náà ló fi léde síta, ló sọ di mímọ̀ wípé ntí alákòóso ilẹ̀ India àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe ìpàdé náà lé lórí oní bí ìdàgbàsókè tó láàmìlàaka tí yóò fi bọ́ léde nàìjíríà. nínú ìtàwọn méjì sì ti buwọ́lu ìpàdé ọ̀hún àti àdéhùn náà wípé ìdàgbàsókè tó péye yóò máa bẹ lórílẹ̀‐èdè nàìjíríà lórí ètò ààbò àti ọrọ̀ ajé. gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe, níṣe ni inú ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ló tún dùn, pàápàá jùlọ àwọn tó jẹ́ ọmọ káàárọ̀ oòjíire nígbà tí wọ́n rí wípé ẹni tó jẹ́ alákòóso ilẹ̀ India náà, èyún
prime minister ọ̀hún Narendra Modi ó ń sọ èdè abínibí wa tí ń ṣe Yorùbá lẹ́nu lásìkò tí wọ́n fún ní ọ̀rọ̀ sọ ní Àbújá lẹ́yìn gbogbo ìpàdé ọ̀hún níṣe ni prime minister náà ló dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ti sọ Yorùbá tó ti pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọ̀rẹ́ mi nínú ètò sì ti ń ya gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́nu pé àgbàlagbà ọ̀jẹ̀ ní prime minister ilẹ̀ India kò tiẹ̀ súnmọ́lẹ̀ Yorùbá rárá bóò ló ti wá ń sọ èdè Yorùbá lẹ́nu fídíò náà ní ẹ̀yin náà wò kẹ̀ fún ojú ló ń jẹ. My friend, ọ̀rẹ́ mi. ẹ káàbọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ ìdùnnú àti ìkíni sí ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo tó jáwé olúborí nínú ètò ìdìbò tó wáyé ní ọjọ́ àbámẹ́ta yìí ó sì sọ dímọ̀ wípé ẹni tí èsì ìdìbò náà kò bá tẹ́ lọ́rùn níṣe ni kí wọ́n gba ilé ẹjọ́ lọ. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà bó ṣe fi léde nínú àtẹ̀jáde kan tó fi síta tó ti sọdúnmọ́ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti kọ́wọ́ ìdùnnú tó sì ti kí ẹni tó jẹ́ olùjáwé olúborí nínú ètò ìdìbò sí ipò gómìnà inú ìpínlẹ̀ Ondo tó wá láti inú ẹgbẹ́ òṣèlú APC arákùnrin Lucky Orímisàn Ayédàtiwa wípé ó kú oríire o ó sì kú ìfọmọnìyàn ṣe pẹ̀lú bí ó ṣe jáwé olúborí nínú ètò tí já sí wípé àjọ elétò ìdìbò INEC wọ́n kéde Lucky Ayédàtiwa gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí ní gbogbo ìjọba ìbílẹ̀ 18 tó ń bẹ ní ìpínlẹ̀ Ondo ọ̀hún èyí ló wá fà á tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà fi wá sọ wípé ó mà kú oríire ó kú àṣeyọrí yìí bẹ́ẹ̀ ló tún gba gbogbo àwọn tí wọ́n jẹ́ olùdíje akẹgbẹ́ rẹ̀ nínú ìta tírí ẹgbẹ́ òṣèlú tó jẹ́ 17 tó ti kí gbogbo wọn wípé ẹ kú jẹ́ ọmọlúàbí ẹ sì kú ìfọmọnìyàn ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gba àlàáfíà láàyè lásìkò tí ètò ìdìbò náà tó ń wáyé kò ṣàìlú àwọn àjọ elétò ìdìbò náà lọ́gọ̀ ẹnu lórí ìgbésẹ̀ tó ń gbé tí ètò ìdìbò tó lámìlaka tó láṣeyọrí tó lóòrìn tó fi wáyé ní ìpínlẹ̀ Ondo ọ̀hún bẹ́ẹ̀ náà ló lu àwọn elétò ààbò lọ́gọ̀ ẹnu wípé wọ́n gba àlàáfíà láàyè tó fi mọ́ àwọn agùnbánirọ̀ gbogbo tí wọ́n ṣiṣẹ́ nínú ètò ìdìbò ọ̀hún àmọ́ ṣá o ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá ní ẹni tí ètò èsì ìdìbò náà tí kò bá wá tẹ́ lọ́rùn nínú àwọn ẹgbẹ́ òṣèlú tó kù ẹ má fa wàhálà o ẹ sì má dá yanpanyanrin sílẹ̀ kàkà bẹ́ẹ̀ ẹ fẹ̀sùn òfin tọ́ kẹ́ ẹ gbalé ẹjọ́ lọ kádájọ́ kí wọ́n sì bá ń fi ojú sùnùkùn kan fi wo ìgbẹ́jọ́ ọ̀hún ju kí ẹ wá fa wàhálà lọ. Lórí èsì ìdìbò ìpínlẹ̀ Ondo náà la sì wà báyìí níṣe ní pẹ̀kí ṣe pẹ̀kí tí olùràbò tá sì pàdé olùtàbò ọjà sì di ìta gbangba lọ́rọ̀ ìbò ìpínlẹ̀ Ondo ẹni tó jẹ́ olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú SDP ní ọdún 2023 òun ló sọ èyí di mímọ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùdíje ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP ọmọọba Adéwọlé Adébáyọ̀ tó fi ìròyìn náà tó fi léde nígbà tó ń sọ ọ̀rọ̀ tó sì ń fi ìwòye sí ti hàn lórí èsì ìdìbò ìpínlẹ̀ Ondo níṣe ló kan ẹgbẹ́ òṣèlú APC lábùkù àti àjọ elétò ìdìbò INEC tó fi mọ́ àwọn agbófinró gbogbo ó sọ di mímọ̀ wípé ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Ondo ó ná àwọn kò tí ì rírú rẹ̀ rí pẹ̀lú bó ṣe já sí wípé ìta gbangba làṣáta ó náà ni wọ́n fi ọ̀rọ̀ náà ṣe nínú ìtàwọn olùdìbò àti àwọn tí wọ́n fẹ́ ra ìbò tí wọ́n ti jọ ń dúnàádúrà níta gbangba táwọn agbófinró àti àjọ INEC tí wọ́n sì rí nǹkan kan ṣe fún wọn ó sọ nímọ̀ pé ẹgbẹ́ òṣèlú APC ó ń ra ìbò níta gbangba pẹ̀lú bí àwọn fídíò kọ̀ọ̀kan bó ṣe ti ń jáde lórí ayélujára tí kò sì sí tí wọ́n ṣe fún àwọn olùdìbò àti àwọn tí wọ́n ń ra ìbò ní ọwọ́ wọn oníṣe bí orílẹ̀-èdè Nàìjíríà bá ṣe máa bá a lọ nìyí pẹ̀lú bó ṣe já sí wípé kò sí ètò ìdìbò tó mọyán lórí mọ́ lórílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ ni ìjọba àwa ara wa kò sí mọ́ rárá bí tí ń wù kó mọ́ ó ní nígbà tí ẹgbẹ́ òṣèlú kan bá jáde síta tó gbé owó gọbọi kalẹ̀ tí fi ń ra ìbò ó ní kí lẹ rò pé yóò ṣe nígbà tó bá dórí àléfà ó ní ṣùgbọ́n ṣá o Elédùmarè yóò ràn wá lọ́wọ́ yóò sì yọ wá kúrò nínú ètò ìṣèlú èyí tá à ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà yìí ọmọọba Adéwọlé Adébáyọ̀ tó jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú SDP sí ipò ààrẹ lọ́dún 2023 ló sọ ọ̀rọ̀ náà síta.
pé ṣé ti dìbò. A ti dìbò. Ẹ báwo lẹ ṣe rí bó sí? A dìbò, ìbò ń lọ ní ìrọwọ́ ní ìrẹsẹ̀, kò sí wàhálà, kò sí ìjà, kò sí nǹkan kan ní tiwa. A sá dìbò, àdìgbowó gbogbo wa, àgbowó owó tá a fi dìbò. Ìyá mi kó ṣe kẹ. ẹ tún káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí i. Kò dín ní bílíọ̀nù márùndínlógójì tí ẹgbẹ́ òṣèlú APC gbé jáde láti ra ìbò nínú ètò ìdìbò tó wáyé lọ́jọ́ àbámẹ́ta yìí. Olùdíje nínú ẹgbẹ́ òṣèlú PDP àti ADC àwọn náà tún fi ọ̀rọ̀ náà léde. Gẹ́gẹ́ bí ìròyìn náà bó ṣe ti di kálékáko báyìí nínú àwọn fídíò oríṣiríṣi tí ń jáde ní ṣe ni tó jẹ́ olùdíje sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ondo nínú ètò ìdìbò tó fẹnu bodò lọ́jọ́ àbámẹ́ta yìí nínú ẹgbẹ́ òṣèlú PDP Agboola Ajayi ló ti sọ̀rọ̀ síta pẹ̀lú ẹni tó jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú ADC Maizenejor ni àwọn méjèèjì ti ṣe bẹ́ẹ̀ fi ohùn wọn léde gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ aṣojú ẹgbẹ́ òṣèlú PDP Ọláníyì Ògúnbùjí tó fi léde ó ní tó fojú hàn gbangba táwọn sì rí àrídìmú rẹ̀ ó ní wípé ẹgbẹ́ òṣèlú APC wọn kó owó tí kò dín ní bílíọ̀nù márùndínlógójì jáde síta nínú tí wọ́n fi ń ra ìbò ó ní a rí àwọn olùdìbò tí wọ́n ń sọ ọ̀rọ̀ síta gbangba wípé àwọn ta ìbò àwọn ní ẹgbẹ̀rún lọ́nà ogún náírà 20,000 naira àwọn míì sọ ẹgbẹ̀rún mẹ́wàá náírà àwọn míì sì ń sọ ẹgbẹ̀rún márùndínlógún náírà 15,000 naira tí wọ́n fi ra ìbò tó sì ti fi ta ìbò fún àwọn olùdìbò. níṣe ni ẹgbẹ́ òṣèlú PDP náà wá korojú sí ìgbésẹ̀ ọ̀hún wípé ẹ dákun ẹ dábọ̀ ṣé bá ṣe máa bá a lọ rèé àwọn náà ní owó táwọn lè fi ra ìbò ṣùgbọ́n àwọn fẹ́ kí ètò ìdìbò tó mọ́yán lórí kó wáyé ní àní àwọn mọ̀ dájúdájú wípé àwọn jáwé olúborí nínú ètò ìdìbò yìí o ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n gbọ́ ọ̀nà ìlú tájọ INEC náà tí wọ́n sì pàdé àpòpọ̀ pẹ̀lú wọn tí wọ́n fi wu ìwà tí wọ́n wù yìí wọ́n sì tẹ̀síwájú wípé ìgbésẹ̀ tó tọ́ yóò wáyé láìpẹ́ yìí gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sì sọ tẹgbẹ́ òṣèlú ADC African Democratic Congress náà táwọn náà sì jẹ́rìí sí ọ̀rọ̀ ọ̀hún pé àwọn jáwé olúborí o ṣùgbọ́n níṣe ni wọ́n ta ìbò tán sì ra ìbò. Ọwọ́ tí ń dùn àwọn agbésùmọ̀mí ìpínlẹ̀ Zamfara báyìí pẹ̀lú bí ikọ̀ ọmọ ogun òfurufú ṣe fẹ̀yìn olórí wọn méjì tó fi wọ́n lélẹ̀ nínú ìkọlù tí wọ́n ṣe sí wọn ní ibùba wọn náà. Gẹ́gẹ́ bí Nigeria Air Force yún ikọ̀ ọmọ ogun ojú òfurufú bí wọ́n ti ṣe bí ọmọ akin báyìí nínú èyí tí wọ́n ti ṣe ìkọlù sí àwọn agbésùmọ̀mí ní agbègbè tí wọ́n pè ní Bambaka-Uye tó ṣe ìjọba ìbílẹ̀ Tìsáfè ní ìpínlẹ̀ Zamfara. Ìṣẹ̀lẹ̀ náà sọ di mọ̀ pé ó wáyé ní ọjọ́ karùndínlógún inú oṣù tá a wà yìí nígbà tó yá sí wípé wọ́n ṣe ìkọlù sí àwọn agbésùmọ̀mí tó wà ní ibùbá náà lẹ́yìn tí wọ́n gba ìpè wípé àwọn agbésùmọ̀mí ọ̀hún ó ní wọ́n ti ń dì àmọ́ra ogun láti lọ ṣe ìkọlù sí ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí àti àwọn ènìyàn tí wọ́n gbé ní agbègbè náà láti sọ di mọ̀ wípé agbègbè tá a pè ní Bambaka-Uye yìí ó ní ó ti jẹ́ ọgbọ́n jigbọ́njigbọ́n fáwọn agbésùmọ̀mí tí wọ́n ti ń dọ́là tí wọ́n sì ti ń ṣe tó wù wọ́n kó tó di wípé àwọn ọmọ ogun ilẹ̀ yìí wọ́n wá ṣe ìkọlù náà sí wọn nínú èyí tí wọ́n ti fi àwọn méjì nínú olórí wọn tó ti fẹ̀yìn wọn lélẹ̀ gẹ́gẹ́ bí Ológìnní ṣe fẹ̀yìn lélẹ̀ ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Dan Isuhu àti Dogo Zule ó ní àwọn méjì tí wọ́n fi ẹ̀yìn wọn balẹ̀ nínú èyí tí wọ́n sì tún ṣekú pa àwọn tó tún jẹ́ ọmọlẹ́yìn wọn tó jẹ́ agbésùmọ̀mí ọ̀hún. ẹni tó wá jẹ́ alukoro ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí Olúṣọlá Akínbóyèwá ó tẹ̀síwájú nígbà tó ń bá wọn oníròyìn sọ̀rọ̀ wípé àwọn má ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ mọ́ ni wọn ò tí ì rí nǹkan kan ọkàn gbogbo wọn ni kò ní balẹ̀ pẹ̀lú báwọn ṣe ṣetán báyìí láti máa fi ojú wọn gbolẹ̀ nínú ìkọlù tí àwọn fẹ́ máa ṣe sí wọn yìí ó wá rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ olùgbé agbègbè náà wípé ẹ lọ fọkàn yín balẹ̀ àlàáfíà tó péye àti ètò ààbò tó ń láàmìlàaka yóò wà lórí yín báyìí nígbà tá a ti dé láti máa ṣekú pa àwọn ènìyàn burúkú ọ̀hún. ní ìpínlẹ̀ Kánò bàbá ẹni 60 ọdún ni ó ṣe bẹ́ẹ̀ tó rì sínú kànga àkọ̀tì kan tó sì ṣe bẹ́ẹ̀ jáde láyé láti bẹ̀. ní agbègbè tó pè ní CBN quarters òpópónà Adéjìyà ní ìpínlẹ̀ Kánò olúùlú Kánò fúnra rẹ̀
ní í ṣe ni ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣe bẹ́ẹ̀ tó kan arákùnrin tí wọ́n pè ní Sabiu Yushau gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Kánò ọ̀hún Saminu Yusuf Abdullahi kò sì bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó ní ní ọjọ́ àbámẹ́ta tí ń ṣe ọjọ́ 19 inú oṣù táwa yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nínú ètò sọdímọ̀ pé olóògbé ọ̀hún ó jẹ́ awakọ̀ fún ọ̀kan nínú ìyàwó mínísítà fún ètò ààbò ní ilẹ̀ yìí ló sì sọdímọ̀ pé ó já àwọn àlejò kan sílẹ̀ lásìkò tí ó sì sọ̀kalẹ̀ nínú ọkọ̀ wípé kò ń fúsárì wípé kò ń ṣẹ̀yọ́ kó ṣẹ̀yọ́ ó ní ó ṣe bẹ́ẹ̀ tó lọ sí etí kànga ọ̀hún nínú ìtàn sọ wípé wọ́n da pákó bo kànga náà lórí èyí tí òun gan kò fura mọ́ bẹ́ẹ̀ lọ́sẹ̀ rẹ̀ ṣe yẹ tó sì bọ́ sínú ọgbọ́n kànga ọ̀hún kó tó di wípé ìròyìn náà dé etí ìgbọ́ àwọn àjọ panápaná tí wọ́n tètè wá dóòlà ẹ̀mí rẹ̀ níṣe ni wọ́n rí wípé elérutusugi tọmọyẹ rẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ tó ti rìn òwò ọjà nígbà tí aṣọ kò ṣe bẹ́ẹ̀ kò bọ́ ọmọyẹ mọ́ alukoro ọ̀hún tẹ̀síwájú wípé àwọn gbé lọ sílé ìwòsàn nínú èyí tí wọ́n ti kéde rẹ̀ bẹ́ẹ̀ tó ti jáde láyé tí wọ́n sì sọ di mímọ̀ pé wọ́n ti fa òkú rẹ̀ lé àwọn agbófinró lọ́wọ́ báyìí láti lọ gbé sí ilé ìgbókùpamọ́sí. ìròyìn ti Biafra Nation báyìí bí a kò bá dópin ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lórílẹ̀ Biafra a kò lè ní ìsinmi àti òmìnira bí ti ń wù kó mọ Simon Ekpa ló sọ èyí di mímọ̀ nínú fídíò kan tí ẹni tó jẹ́ Prime Minister ilẹ̀ Biafra Simon Ekpa tó ti ṣe bẹ́ẹ̀ fi léde síta nínú àlàyé rẹ̀ ló ti sọ di mọ̀ wípé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ní láti dópin ní ilẹ̀ Biafra bó bá jẹ́ pé àwọn fẹ́ gbòmìnira lóòótọ́ àti ní òdodo ó ní bí kò bá ṣe bẹ́ẹ̀ àwọn sì máa jà tipátipá lójú kan ni torí pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kò ní nǹkan kan fún àwọn ọmọ Biafra fún ìdí èyí àwọn ní láti ja àjàbọ́ fún ìmúrasílẹ̀ ọjọ́ kejì inú oṣù kejìlá òní Simon Ekpa ló fi ọ̀rọ̀ náà léde sí fídíò náà bẹ́yìn àyín ẹ wò kẹ́ fún ojúlóúnjẹ gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi ìṣòro. One thing people don't know is that we, this current generation fighting for Biafra liberation, we understood something that many people don't understand in the past. We understand that power, every power, is given by God. So why do you discriminate other power, whether evil or good? I want you to understand that this particular freedom we are fighting, if we do not push Nigeria out of our land, we will never have peace. Nobody ever thought of why the devil, why the Satan, or whatever it's called, why was Satan pushed from the heaven to earth? For peace to be in heaven, for peace to reign. Because if devil or Satan is still in heaven, according to Bible, do you think you'll be struggling to go to heaven today for Christians? You will not. Nigeria said it's going to be a London to what the heaven will look like. If devil is Satan is still there. So I want people to think towards this particular. So it is the same thing with Nigeria. Any time and any day you wake up in Biafra land and see that is still a presence of Nigeria in Biafra territory, there will never be peace. Mm-hmm. So we must chase Nigeria away, just the way God chased Satan from heaven. Back to where they come from. Everything in Nigeria, we will remove them. Educational system will be removed. Even the religious, the way they worship in Nigeria, oh my God, you need to see our constitution. So what I'm saying is starting from the constitution of the Biafra, the United States of Biafra. So we need to chase Nigeria just like they chase Satan from heaven to wherever they belong to. For peace to reign and return in our land. Ẹ káàbọ̀ padà a kí wa pé a kú àtàrọ̀ ìsìnkú àdúró tì wá láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ìròyìn títí di ìgbà tá a mú wá sí òpin fún yín báyìí kò jù báyìí lọ náà ṣókí náà ní ọbẹ̀ oge ẹni tó ṣe bẹ́ẹ̀ tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀nyín náà ní àyànfẹ́ Elédùmarè jẹ́ títí di ìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí bí nǹkan bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ jẹ́ ká rántí wípé ìdàrúdàpọ̀ àti ìgbésùnmọ̀mí ń bẹ̀rẹ̀ láti bí èdè àìyedè ẹ jẹ́ agbọ́ra wáyé ká sì fìfẹ́ bára wa lò pọ̀ kíjọba àlàáfíà kó lè wà láàrin wa títí dìgbà náà mo kí wa pé a kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí i.